Àdàbí ẹ̀jẹ̀ o, àdàbí ẹ̀jẹ̀ o. Iná di abara kan gógógó ọ̀yẹ́ la bara mìnìmìnì. Iná barakuta òjò pami ọkà yọ làálàá. Àdàbí ẹ̀jẹ̀ kò tí ì dé gbogbo ènìyàn fojú sọ́nà. Ó wọ̀ ló tán omi gbogbo òlú tìtìtì. Àdàbí ẹ̀jẹ̀ ọ̀kàkà òkìkí fíìmù kan ṣoṣo tí gbogbo ayé ń perí. Àdàbí ẹ̀jẹ̀ bàbá Dèso Àjàrí yín kan mọ́. Ta ló fi ọ́ dámọ́jẹ̀mú nínú òkùnkùn? Ta gan ọlọ́pàá òkùnkùn tí wọ́n yàn ní ọ pé kó wá gbòògùn lọ́wọ́ rẹ tipátipá. Àdàbí ẹ̀jẹ̀ kí ló dé? Bàbá ló dámọ́jẹ̀mú nítorí agbára. Ìrandíran ọmọ ní san gbèsè ẹ̀ṣẹ̀. Èyí ga ó gbóná ó yọrùkú lálálá. Àdàbí ẹ̀jẹ̀ kò ṣeé mọ́ wò fún gbogbo ìdílé onígbàgbọ́ ni. Ó ti gbóná kò gbóná bí eléyìí rí. Dispen drama production tó fi kòkò sebẹ̀. Ó yin mọ́mọ́ ní o. Àdàbí ẹ̀jẹ̀ àwọn àgbà òṣèré tó kópa nínú sinimá ìfarasíṣẹ́ takuntakun. Àwọn bíi Junior Kọ́láwọlé, John Alonge, Emmanuel Ẹgbẹ́nìkè, Olúwaṣe Oyèbámijí, Olúwaṣe Ndésùkọ̀yà, Àfọ̀nábí Àdìsá, Fọláṣadé Adéríbigbé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àdàbí ẹ̀jẹ̀ written and produced by producer of Ogunwọnú Ògo, Ayélogun wà àti akéde òkùnkùn Junior Kọ́láwọlé ọkú iṣẹ́ ọpọlọ. Dispen drama production tó kalẹ̀ sí ọlọ́mọwẹ́wẹ́ ìdíòsè off Ọ̀yọ́ road Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ń pè tó ń tà. Ẹ sì lè pè wọ́n sórí 08056124458 tàbí 07062329418. Àdàbí ẹ̀jẹ̀ àdàbí wo lòkùnkùn lò ní ọ lórí. Tá a bá fẹ́ bọ́ nínú àdàbí àfi ká gbàdúrà kíkẹ́kíkẹ́ ká sì fàyè wa fún Jésù olùgbàlà. Àdàbí ẹ̀jẹ̀ lélẹ́yìí o a multi-million naira Christian movie project. Omi gbogbo òlú tìtìtì. Àdàbí ẹ̀jẹ̀ grab your copy now. Àdàbí ẹ̀jẹ̀.